kí ló dé séyìn wáyé ni mo wáyé ni kí ló ṣẹlẹ̀ séyìn já àfáà ni mo já àfáà ni kí ló dé séyìn ò ní bíbí òun lọ́lọ́run kádàrá pé kí n ní bíbí ni tẹ́ Ọlọ́run bá ṣàánú ẹrú kan nínú ayé Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi n tó fi ṣàánú rẹ̀ yẹn Ọlọ́run fi mọ̀ọ́mọ̀ dán wò ni n tó jẹ́ kí n máa sọ eléyìí òun náà ni petition tí mo kọ mọ́ Taofeek Akeugba Gold tí mo kọ mọ́ lọ sí ọ̀dọ̀ àwọn DSS mo fẹ́ ṣàlàyé kí ló fà á àwọn àgbàlagbà wọn á ní ìṣẹ́kì dédé ṣẹ́ kí ló ṣẹlẹ̀ alájọṣe la mọ̀ yín sí mùsùlùmí ìjọmọ̀ ìyá òun la mọ̀ yín sí ṣẹ́rí kò sí béèyàn ṣe lè máa bá ẹni tí ò sọ́lọ́run lára rẹ̀ gbé àbẹ́yàn lè máa bá ṣe ṣaitan tó jẹ́ wípé a máa control wọn ẹ wáyà kan náà al-Qur'an Ọlọ́run ní bada a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ní alladhina amanu yuqatiluna fi sabilillah ó ní walladhina kafaru yuqatiluna fi sabili taghut ó wá ní waqatilu awliya ash-shaitan inna kayda ash-shaytani kana da'ifa ṣẹ́rí kò sí n tó ṣe sábàbí ọ̀rọ̀ yìí tó ju ìlara lọ àbòsí kẹ́nimọ́ni àìnítẹ́lọ́rùn àìgbàfọ́lọ́run lórí ntọ́lọ́run bá ṣe fún yàn ṣẹ́rí ní àwọn some years back òun ni series of people máa ń sọ fún mi bí ìkórira àti ẹ̀mí tó dọ̀tí bó ṣe wà lẹ́mìí Taofeek sí mi wàláì mi kì í gbà kí n ní ìtumọ̀ kankan sí mi torí pé bí èèyàn bá ti lè ṣe dáadáa sí mi gbangba èmi ẹ béèrè bóun ni kọ̀rọ̀ rẹ̀ ṣe rí èmi kì í tọpinpin Ọlọ́run náà ni wala tajassasu kì í jẹ́ kí n ka àwọn ìṣe yẹn kì í jẹ́ kí n kà á sí títí tó fi di àwọn àsìkò tí àwọn blackmailing lẹ́yìn blackmailing tó go fire yẹn èyí tó wá láàrin èmi àti bàbá Istian bàbá Astafurlah Ọlọ́run ní jí ó rápadà sí ibú bàbá Isijaba láàrin èmi àti bàbá Fahima yẹn aburú tí ó ṣe yẹn tó jẹ́ wípé wọ́n ti fabricate ọ̀rọ̀ tí wọ́n ti doctor ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ mú rí pé àwọn ọ̀tá ò sinmi wàhálà wọn dákẹ́ oríṣiríṣi ọ̀nà òun ni wọ́n ń gbé wá tó sì jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọkùnrin yìí máa ń fi rẹ̀ hàn gẹ́gẹ́ bíi pé èèyàn tó dáa lòun àfi ìgbà tó mọ̀ọ́mọ̀ fi àwọn ìṣesí burúkú tó fi tú rẹ̀ fó ó ti wá pẹ́ tí mo ti gbọ́ káwọn èèyàn ti ń sọ sí mi létí pé ọkùnrin yìí ó ti lọ competition mọ́ yín o ọkùnrin yìí ó fẹ́ kí wọ́n wá gbé yín o Alhaja Kaola ẹ try láti wà very careful nípa ọ̀rọ̀ Taofeek o mo ní kò lè ṣe bẹ́ẹ̀ kí ni ó sọ pé mo ṣe fóun èmi rí òkè ń jọ lóde àìlóde jálàbí mi ìbọn ṣe jálàbí yìí kẹ́kẹ́ ìdè mi rẹ̀ pọ̀ lẹ́yìn salamu alaikum wa alaikum salam kálukú ń ṣe jihad ẹ̀ Allah ní wal takum minkum umma yad'una ila al-khayr wa ya'muruna bil ma'ruf mo kàn make sure wípé mo máa ń fi àwọn kẹlmọ́ọ̀tì kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan òní mo fi máa ń study irú ẹni tó jẹ́ látara bó ṣe máa ń ṣe níbi àwọn ọ̀rọ̀ yẹn báwọn yẹn ṣe wá pè mí sọ̀rọ̀ mi kì í ka ọ̀rọ̀ yẹn sí ẹ rí i pé ní àìpẹ́ lásìkò tí ò tí ì pẹ́ olóran ọmọ ẹlẹ́ran tí ń bẹ ní Amẹ́ríkà yẹn ọmọ ẹran yẹn tó ní kó máa bú mi ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ èèyàn ọ̀bọ̀ sí kinní tí ọmọ bú mi ó tún sọ categorically wípé òun lòun sọ pé kọ́mọ yẹn ọmọ bú ẹ intention rẹ̀ ni ìmọ̀ títí tó fi di àsìkò tí kòsúmọ̀ wá láàrin bàbá wa àgbà ìmáàmù Ògbómọ̀ṣọ́ àti àwọn ẹbí wọn àti inú ìlú tí mo fi gbéra láti lọ Ògbómọ̀ṣọ́ ọjọ́ tí mo ti lọ Ògbómọ̀ṣọ́ yẹn ọjọ́ yẹn làwọn èèyàn ti sọ fún mi plan tí Taofeek ń ṣe lórí mi mo ní kí ni mo ṣe fún kí lẹ́ṣẹ̀ mi ìsọ̀rọ̀ tó implicate ẹ lọ́dọ̀ imam ìsọ̀n tó implicate ẹnikẹ́ni Ọlọ́run ló sọ yí pé innamal mu'minuna ikhwa ó ní faslihu bayna akhwaykum ẹ̀yin ẹ bá mi share program yìí nítorí Ọlọ́run ẹ bá mi share rẹ̀ kẹ́ bá mi love ẹ̀ kẹ́ bá mi like ẹ̀ oríire yín àtàlùbáríkà yín ò ní dín ọlá Ànábì Muhammad mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni nítorí pé ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn
òní wọ́n mọ̀ sọ pé kí ló dé tálàjà tún lọ competition èmi kọ́ ni mo kọ́kọ́ kọ ohun tó jẹ mọ́ bẹ́ẹ̀ Taofeek ló ti gbé ìgbésẹ̀ yẹn ọ̀nà tó wá ń gbà ó ní ọ̀nà tó jẹ́ wípé ó ní kí àwọn èèyàn ó plan pẹ̀lú èèyàn débi pé ó tó bí ẹ̀mẹrin ẹ̀márùn tí ń ṣe meeting wípé bí òun ò bá lé mi kúrò láyé tóun ò bá ṣe mí ní ṣùtá kí wọ́n call òun bastard kódà òun ò ní kọ́ kí dúkìá àwọn tán sí ẹ rí pé ọmọnìyàn tí bá ń sọ yẹn tó desperate tí desperation bá ti wá kò sírú aburú tó ń tiyàn ò lè ṣe ẹ mọ̀ pé àwọn tí wọ́n bá jẹ́rú èèyàn bẹ́ẹ̀ wọn kì í ní ẹ̀rí ọkàn tí Ṣaitan bá ti gbá ẹ̀mí wọn ọjọ́ tá Nábì wa sallallahu alayhi wa sallam tó lọ bèè tóun àti Ṣaitan wọn jọ ní conversation ó wá béèrè pé wo èṣù bó ló ṣe máa ṣiṣẹ́ èṣù lẹ́ni tóun bá ti fẹ́ lò láti fi ṣe aburú fọ́mọnìkejì òun ó gbọ́ orí rẹ̀ látorí títí dé ẹsẹ̀ rẹ̀ òun ò ní jẹ́ orí náà rí nǹkan míì àyàfi kó sí ọmọnìkejì yẹn láburú ó dìgbà tó bá tó ṣe tán kí òun ó tó jáde lára rẹ̀ kó tó wá mọ̀ ẹnìkan ò sì gbọdọ̀ sọ pé kálábùrú ó ṣe wò Ànábì wa sallallahu alayhi wa sallam ó ní ṣọ́ra má jẹ́ kí wọ́n pa ẹ́ ayé yìí ti gbẹgẹ́ àwọn èèyàn desperate gan nínú ayé ẹ sì mọ̀ èèyàn mọ́ ojú ò ṣe fi mọ̀ wà ẹ̀dá àwọn à ń bọ̀ látọ̀dọ̀ bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́ níjọ́ náà ó ní aago wọlé wọ́n bá ń bi mí wípé ẹ̀ ló alájà ta ló fún ẹ ní audacity láti lọ ọ̀dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé mi náà tiẹ̀ pé Ọlọ́run bá ń gbà ya Sẹ̀límù lẹ́rú ò ní ẹ pé mo ní ta ló ń sọ̀rọ̀ yẹn ó bá sọ fún mi ẹni tí ń sọ ó ní Taofeek Akeugba Gold mo ní ṣé Taofeek wà òkè ara abo ní bá wípé ta ló fún ní audacity èmi ṣé kò mọ̀ wípé ọ̀gá àwọn ni mo jẹ́ nínú dáwà ni wàláhì tàláì tí wọ́n bá ń sọ pé authority kì í ṣe mùjámálà authority lèmi o ọmọ àwọn àgbàlagbà ni mí ọmọ ìpìlẹ̀ ni èmi èèwọ̀ ni ó ẹnu rẹ̀ kéré sí ẹnu rẹ̀ lọ́nà mẹ́wàá ó kéré sí kó sọ pé má dá sọ̀rọ̀ ẹ̀sìn ṣé èmi nínú rẹ̀ ń bí ni àbí ṣé èmi ló ń bínú ẹ̀ ni àbí ẹ̀yin bàbá wa tí mo lọ sálámọ̀ sí wọ́n sì gbà mí lálejò àwọn nìkan kọ́ ni wọ́n kọ́ gbà mí lálejò bàbá wa Ọba Ògbómọ̀ṣọ́ bákan náà òun náà ní inú ilé wọn bákan náà ní ìmáàmù fúnra wọn ní ìgbàlejò tó dáa Ọlọ́run bá àlékè ọlá sì mọ̀ọ́mọ̀ ṣàánú wa ẹ̀yin ò dúró ń lọ bẹ́ẹ̀ ń bínú ṣáájú kéèyàn tó wáyé òun ní ìgbà tí Sheikh Labib Lagbaji tí àáfàá yẹn lọ sí Ìníṣà lọ yanjú fìtínà tí ń bẹ láàrin àwọn aráàlú àti mọ́sálásí òbí Taofeek nù gá ọjọ́ yẹn lẹ́rọ ẹ̀ ti bà mí ó bí nínú débi pé ó mú mára tì èmi pé kẹ́mi ó congratulate ẹ̀ pé gbogbo àfa àmọ̀ kú oríire àmọ̀ dúpẹ́ ti Ìníṣà yìí ọba ni wọ́n rán Làbíbù ń sẹ̀ àwọn ni àwọn ti gbégbèsè yẹn mo ní béèjò bá rí aṣọ àbí bá rọ́ṣọ mọ́dì tá a ròdì má sọ kídi ọmọ sàmọ́ ti gbófo n ta nídìí yẹn mo láti tètè pa fóònù mi ì bá sọ̀rọ̀ títí torí inú ti ń bí mi ṣe wá rí n tó wà ń rò tó fi wá ń ṣe meeting upon meeting lórí pé kí àwọn kan wá gbé mi débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìwọ̀nba ní ọkàn mi balẹ̀ mọ́ pẹ̀lú wípé o pera rẹ lẹ́ni tó gbèsè Ọlọ́run lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ dákẹ́ ẹrú ẹ̀ ẹni tó bá ní òye nítorí pé àwọn aláburú tí wọ́n bá ń support ẹ̀ ọ̀nà wọn mọ̀ pé kí ló dé tí ò ké gbàjáre kò sí ké gbàjáre ń bá lọ́nbọ́lá mọ̀ tẹ́lẹ̀ yìí ti wá Ọlọ́run mọ̀ ṣe wá lẹ́ni táburú ó ṣe kó ṣàánú wa èyí ò wà ń bẹ̀ tó jẹ́ wípé kódà ó lérí yẹn débi wípé tí òun ọ̀bá ná gbogbo ohun tóun ní ẹ̀mí wọn yà lọ sí ni pé kò sí ntọ́jọ́ wípé òun ò ní fi ara ní kàfílà wípé òun ò ní lé ọ̀tá kàfílà kúrò láyé mo wò pé dáhìn ẹni tí ń pèpè kí ló ṣẹlẹ̀ kí ni tó wà láyé ọ̀hún náà tó pọ́n ayé tí ò ní ìtumọ̀ àwọn àgbàlagbà wọn ní ayé dùnìyà kálùmínà kọ̀lì wà á sì kó àzẹ́lùmínà zọ kí ló wà ní ayé tó wá ṣe pọ́n to that extent ọ̀rọ̀ yẹn kò tún ní mánà títí di ìgbà tí Olúwa Ọba àlékè ọlá ní kí lọ kí Malam Yusuf ní Ìlóbù kó kẹ́yìn bàbá rẹ̀ ó wá di àsìkò tí
Ọlọ́run kádàrá kí Saheed Shittu ó bẹ̀ mí pé kí n má bínú bẹ́ẹ̀ mi ṣe rí kò sírú ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun má jẹ́ rẹ́ni tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ni tí ó pa mí lọ́mọ o Ọlọ́run má jẹ́ rẹ́ni tí ó pa mí o ṣàánú mi o má jẹ́ wọ́n pa mí lọ́mọ má jẹ́ wọ́n pè mí náà o kò sírú ẹ̀ṣẹ̀ tí èèyàn lè ṣẹ̀ mí láyé tó yàtọ̀ sí tí mo wí yẹn wàláhì tó lè dùn mí èmi ni Saheed bà lórúkọ jẹ́ èmi ló blackmail nínú gbogbo àwọn tí Saheed gbìyànjú fún láyé wípé kí wọ́n má exist mọ́ èmi kan Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà bàbá wa Sheikh Habib àwa méjèèjì yẹn ó fèsì wa tààrà àwọn àsìkò kan sì wà tó jẹ́ pé ìwọ àti Saheed yìí 5 and 6 ní nígbà tí Saheed ń ba orúkọ èèyàn jẹ́ tààrà ìwọ ló ń ràn lọ́wọ́ o dẹ̀ sponsor ẹ̀ kódà ó bọ́ sórí afẹ́fẹ́ tó ní ọ̀rọ̀ rẹ̀ dàbí Umar ni kò gbọdọ̀ mọ́ máa fèsì àwọn èèyàn kan ṣé nígbà tírú ẹni bẹ́ẹ̀ wá lóhun ò búyàn mọ́ òun ọ̀bẹnikẹ́ni ló kọjẹ́ mọ́ òun ti rọ̀ Ọlọ́run ti ní kí wàásì ó ṣeun òun ti gbà ṣírú ẹni bẹ́ẹ̀ kémi ọ wá lèmi ò ní foríjìn èmi ì sí èèyàn báwọn ntí kẹ́lìmọ̀ kan bẹ táwọn èèyàn mọ bó ṣe ní graffiti tó òní dákunjọ ọmọ ìbínú yìí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìbọn àwọn àgbàlagbà náà wí bẹ́ẹ̀ ṣurutu tauba Ọlọ́run náà ṣàlàyé ọ̀rọ̀ tauba fún ọnà al-Qur'an ẹni tó bá ní ọkàn Ọlọ́run kò gbọ́dọ̀ mọ́ ní ẹ̀mí ìdáríjìn dandan ni fólóríire láti máa dáríjìn ẹ̀dá ẹgbẹ́ àtìgbà yẹn ni mo ti wá dáràn tó lágbára lọ́dọ̀ Taofeek àtìgbà yẹn ni mo ti dáràn tó ní agbára lọ́dọ̀ Taofeek má rí pé ọ̀rọ̀ yìí ó ti lágbára ju bá ṣe ń rò lọ èmi ò dẹ̀ lè change mind mi àwọn tí Olúwa Ọba àlékè ọlá tó ti màmá rọ̀ mí fún yẹn èmi ni mo mọ iye tí mo ná wàláì kìí ṣe mùjámọ́lá o èmi mo mọ iye owó tó jáde ní àpò mi nítorí pé ọ̀rọ̀ Saheed èmi náà mo sì ní ó dá kódà yìí ìgbà kọ́bọ̀ nínú tí mo ná yìí sì gbà kọ́bọ̀ lọ́wọ́ Saheed Shittu alhamdulillahi rabbil alamin àtìgbà yẹn mo ti wá dáràn tó tóbi lọ́wọ́ ẹ̀ ló ti wá ń tẹ̀lé mi kí ló ti wá sọ mí dẹ́ntò stain ọwọ́ àsọ̀rọ̀ rẹ̀ di champion ó sọ̀rọ̀ ẹ̀ di champion débi wípé ó ti gbàgbé wípé ò níran rárá tó mi authority lèmi àwọn tó pilẹ̀ ẹ̀sìn ni wọ́n bí mi àwọn àtìrandíran mi bíi 50 wọn ṣẹbọrí ìlú tí Islam ti wá ibẹ̀ làwa ti wá rọ́bítọ̀ tí wọ́n ń lo ète wípé ìwọ fẹ́ gba ìjọba rọ́bítọ̀ lọ́wọ́ àwọn bàbá ní South West rọ́bítọ̀ yẹn àwọn tó ní ọgàn ọmọgbà tó pilẹ̀ àwa tí àwọn tí ń bí àwa ní pilẹ̀ rọ́bítọ̀ ẹni tó jọmọ nǹkan ni ò ní fẹ́ kí nǹkan bàjẹ́ mo dẹ̀ wá wò yí pé kò sí problem gbogbo nǹkan máa padà wà nígbà ọba ya èmi ò kí n pop nose gbogbo ntọ́lọ́run fún mi pátá àti sánmọ̀ ló ti ń fún mi kì í lọ ilé olówó ní ẹlọ́dọ̀ ìjọba mi kì í wọ̀ sọ́sọ́ ní mo gbìyànjú alhamdulillah àwọn ẹrú Ọlọ́run kan la kó wá èèyàn ni wọ́n abẹ́ zamzam ni wọ́n wà abẹ́ zamzam òun làwọn ẹrú Ọlọ́run tí mo kó wá òun ni wọ́n wà tá à ń ṣe dùá tá à ń ṣe tawaf alhamdulillah mo nígbàgbọ́ sí kí n mójútó iṣẹ́ mi kí n lè fi jẹ́ olùgbìyànjú nínú ayé nígbàgbọ́ sí kí n máa wọ̀ sọ́sọ́ kí n máa pé mọ́ ọmọ èèyàn kan lókè èmi ẹ ṣe bẹ́ẹ̀ o wallahi tallahi torí pé Ọlọ́run ní innama nut'imukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura èmi retí thank you lórí gbogbo tí mo bá ṣe torí ẹ̀rù ríyà ẹ̀rù àlíyàwó máa bà mí gan mo sì mọ̀ pé kò sírú ọlá tá a lè ní láyé kò sírú owó tá a lè ní ńbẹ̀ kò sírú yìí tá a lè ní ńbẹ̀ kò sì kẹ́sẹ̀ nǹkan kan nú oríire tàlkìyàmà ọlá tàlkìyàmà iyì tàlkìyàmà ìdùnnú tàlkìyàmà dáadáa tàlkìyàmà so tàlkìyàmà yẹn wà very essential sí mi ju gbogbo rándanrandan tínú ayé yìí lọ èmi ò ṣe nǹkan kan nítorí àlíyàwó ẹ̀yin ẹrú Ọlọ́run ìwà àtúmọ̀ sí nǹkan kan until ọjọ́ tí bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello tí bàbá yẹn jáde láyé ọjọ́ tí bàbá wa Muhyiddin Ajani Bello jáde láyé ọjọ́ yẹn àti ìgbé wọn lẹ̀ bí driver ṣe já mi lẹ̀ tán ẹ jẹ́ ń ka àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ àwọn Muslim community wọ́n wà ní dúró àwọn nàkọ́míò ó bẹ̀rẹ̀ látòrí coordinator wọ́n wà ní dúró ẹ̀yìn àfẹ́ẹ̀sà òkè wọ́n wà ní dúró
àwọn zumratul mumin wọ́n wà ní dúró èèyàn tí ń bẹ ní ìdúró ńjọ́ náà wọ́n tó 50 Taofik náà wà ní dúró aṣíwájú mùsùlùmí Ọ̀yọ́ state Alhaji Mutiu Ọládẹ̀jọ onímọ̀lú àwọn náà wà ní dúró mo wá sọ̀kalẹ̀ mo ti kúnlẹ̀ báyìí pé àmọ̀kú ọ̀rọ̀ bàbá Ọlọ́run má bá wa gbà wọ́n lẹ́rù Ọlọ́run yóò bá wa ṣe wọ́n lẹ́rù oníkẹ́ Ọlọ́run mójútó wa yóò ṣàánú àwa náà yóò jágùn lẹ́mìí mo ń kí àwọn èèyàn lọ ǹjẹ́ kí mo bá ń pe sheikh Akeugba Gold ọba ní ìwọ láyé òun ò ní kí ọ láyé àfi tí wọ́n bá ń kíra lọ́run lókù ibi mo ti wá fún lésì nìyẹn mo ní òórí pò ní làákàyè òórí pò ń sọ fáwọn èèyàn pé ò ní kọ̀rọ̀ rẹ̀ òórí pò ń sọ fáwọn èèyàn pé ò kì í sáfà òórí pò kò sí àwòkọ́ṣe kankan lára rẹ̀ mo sọ bẹ́ẹ̀ inú yẹn ti bí mi gan toró ti believe pé wọ́n embarrass mi gan lójú gbogbo àwọn tó dúró wallahi kásìmọ́ parọ́ yàtọ̀ sí ọjọ́ orí díẹ̀ tó fi jù mí lọ role model mo jẹ́ fún níbi dáwà níbi business èmi tèmi fún ní ìmọ̀ràn rèé nígbà tí ò tiẹ̀ bá nǹkan kan mu wallahi tàlà ni mo sọ fún wípé look pẹ̀lú ògo Ọlọ́run dáwà yìí ó ṣe débi yíyẹ èmi ò kí ń bínú èèyàn ọjọ́ wo ló ń lọ bìkan rí tí mo ní kò èmi mi kì í ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run ṣàánú mi àdábà ní rọ̀bí fa asana tàjíbà àwọn tí wọ́n lapa tí wọ́n tóbi láyé ló bí mi wọ́n fi kọ̀nà àkọ́ mi wọ́n kọ́ mi ní ìwọ̀ sọ́sọ́ tí mo bá lọ sóde mo lọ náwó ni tí mo bá lọ òde mo lọ jí sí Ọlọ́run mo tún lọ náwó ni Olúwa ní máa ṣe bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́lọ́run máa fún ní kọ̀nà bọ́lọ̀ ń bá ṣe kálukú òun náà ni kálukú ọmọ ṣe ṣẹwárí ọjọ́ tó ti sọ yẹn yóò tó èèyàn 20 tí wọ́n pè mí pé ìyá wa ẹ dákun ẹ wà very careful ẹ dákun ẹ ṣọ́ra fàlàjì Akeugba Gold ẹ dákun tó ṣẹlẹ̀ lónìí yẹn lágbára o ojú wa ló ṣe alhamdulillah chairman alálàájì ìtòní Alhaji Atẹ́rẹ́ wọ́n bẹ́ẹ̀ secretary man wọ́n bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tó tóbi kò tún ní tìjú débi pé kò tún rò wípé àwọn èèyàn yìí ọ̀rọ̀ tó ń sọ yìí náà lè implicate òun wallahi kò rò bẹ́ẹ̀ bọ́lọ̀ wọn bá fẹ́ àti gbà yẹn wọ́n á wò pé ẹni yìí kò take it lightly pẹ̀lú mi kò take it easy èmi náà wá pọ̀ níbẹ̀ lọ́hùn èmi náà wá dákẹ́ àdúrà bá a ṣe ń lò bọ̀ nìyẹn tó fi wá di ẹ̀yin náà wo bí àwọn nǹkan yẹn bó ṣe ń wá tó fi wá di pé wá make conclusion ìwọ òun pèrè lóníwàásí o lè jáde fún yàn pé foríjìn ǹjẹ́ wọ́n lẹ́mí ìdáríjì so ǹjẹ́ foríjìn ẹ̀dá ẹgbẹ́ kankan gbogbo ibi tí ó yẹ ìwọ ni wọ́n máa bá níbẹ̀ ní ọjọ́ ìwọ yìí ní ọjọ́ tí wọ́n mú ẹ ní zone 2 tí wọ́n gbé ẹ sí inú mọ́tò nígbà tí ìwọ ìjàwá àti àwọn alùsùnà pàápàá jùlọ Malam Yusuf tó ní agbára èmi tèmi ń pe Barrister Ismail rèé pé wọ́n gbọ́dọ̀ ní opportunity láti gbé ọkọ ní sport yẹn kọ́lọ́n kó jọ kó dákun gbogbo ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi ní rí ọmú èmi ò mọ wà bí kí musiba kankan ọmọ sí ọ ìgbà náà ni wọ́n sì máa ronú aburú lórí kíni kí ló dé ní àti ẹ̀pọ̀ kí ló rò pé mi pẹ̀lú rẹ fi jọ súnmọ́ra kí ló rò pé ó fi jẹ́ pé muamala mi àti ẹ ń láti kò sí n tó fi yẹ kó ronú bẹ́ẹ̀ torí pé mo mọ̀ ọ́ wípé ìwọ̀nba òun náà ni ó tiẹ̀ ní mọ́lẹ̀ kò sí mọ́lẹ̀ kankan tó bá rìn lọ bí ẹni ó ṣẹ̀ṣẹ̀ dìde nínú agbo ogun ni wallahi tallahi bó bá mọ̀ tó bá rẹ̀ ní sọ fún ẹ ìmọ́lẹ̀ ò sí lójú ẹ kò sí lẹ́nu ẹ kò sínú gbogbo àràkàtì ẹ ìwọ lọ check fídíò tó ti ń lọ ilé Alhaji Wasiu Ayinde wo bó ti ń ṣe níjọ́ náà kò sí onílàákàyè tí ò rí pé this man eléyìí wallahi mi ìparọ́ fún ẹ because inú Al-Qur'an Ọlọ́run ní simahum fi wujuhihim min athari sujud Olúwa ní àwọn ẹni tèmi ojú wọn lẹ́ẹ̀tì rí ìmọ́lẹ̀ mi ojú wọn lẹ́ẹ̀tì rí ìdùnnú ojú wọn lẹ́ẹ̀tì rí ìbẹ̀rù Ọlọ́run nínú Al-Qur'an nǹkan méjì ló ṣe ńjọ́ náà téèyàn fi mọ̀ yìí pé rárá Ọlọ́run ní wa ibadur rahman àwọn ẹni tèmi alladhina yamshuna ala al-ardi awna wọn ní máa rìn àrìyàn lórí rẹ̀ wọn ní máa rìn mutakabur ìrìn rẹ̀ ó dàbí mutakabur àwọn sísí kan bẹ tó rò pé ó fi ń jọ Ọlọ́run ó dẹ̀ fi ń yẹpẹrẹ ara ẹni
gbogbo orúfẹ́ àwọn ìṣesí ó tún wá rò ìwọ wá ní tí wọ́n bá pa mí tí wọ́n bá rán mi lẹ́wọ̀n kí gbogbo dúkìá rẹ̀ ó tán sí lórí kíni kí lèmi àti ẹjọ́ ń fà sọ kẹ́mọ̀ kan sọ nǹkan kankan tí mò ń bọ́ fà ṣé mò ń bọ́ dùnmọ́ mọ́ Ọ̀yọ́ ni ọmọ ìpìlẹ̀ lẹ́ni wàláhì tàlá bí wọ́n ṣe ń ro yẹn ìwọ tí mùnáfìkì yẹn dé rí pé bọ́ ọba ti ń tẹ̀lé pátì báyìí tó bá yá wàá túmọ̀ mọ́ ìjà báyìí tó ọba ti rí pé àwọn eléyìí wọ́n ń parí ìjọba lọ ọkọ́kọ́ wà pẹ̀lú bàbá Adédùbú fáá nígbà táwọn ìjọba kan débẹ̀ ó ṣe bí ìgbà tó dé mọ̀ létí rí ìgbà tí ìjọba yẹn tún parí lọ tí Ajímọ̀bí tún dé ó tún wà pẹ̀lú ìjọba Ajímọ̀bí for good 8 years ìgbà tí bàbá Ajímọ̀bí fẹ́ parí ìjọba ó kù díẹ̀ tí ó parí ìjọba lọ láwọn APC sí ọ lẹ́yìn ìgbà tó di chairman alálàájì fún ọdún 8 lọ láwọn APC sí ọ ò sí APC mọ́ ó tún join PDP Ọlọ́run sì ń pẹ̀lú rẹ̀ ta lórí tó bínú ẹ̀ gbogbo ntọ́lọ́run bá kádàrá kí wọ́n mọ̀ fún mùlùmùmí náà tì ní mí gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kí n máa gbà lọ́dọ̀ ìjọba wọ́n ṣaláì sọ fún mi pé ń jáde ǹjẹ́ ẹgbẹ́ délé mi rí ṣé mo dẹ̀ dààmú rí ṣé mo ní ẹjọ́ ẹ fún mi nígbà tọ́lọ́run ò stop fún mi ó dẹ̀ tún máa mọ̀ ju àwọn APC lẹ̀ ó tún join PDP láàrin bẹ́ẹ̀ náà ló tún pe àwọn tó wà lókè ó tún wà lérí mọ́ mi ipe ìwọ ọmọ Tinubu tó bá mọ ọmọ Tinubu ńkọ́ sọ́mọ Tinubu lọ́lọ́run ni kí ló ń ṣe ẹ náà why tó ń kéwèé kí ló dé tó ń ṣe bí arúgbó ṣé èmi àti ẹ sáà ń ṣe competition ni ṣé mo ní mo fẹ́ jẹ ìmáàmù Ọ̀yọ́ ni ìwọ náà dẹ̀ lè jẹ ìmáàmù Ìbàdàn what is your problem kí ni ìṣòro rẹ tó fi wá rò yí pé o ti gbogbo tí wọn bá wá máa burú tó ti ṣe ẹlòmíì ọmọ sọ pé wàhálà Alájà Kaola pọ̀ Alájà Kaola níjàngbọ̀n mi níjàngbọ̀n o gbogbo ini udi tún udi náà ni o ẹni ọba ti dáadáa síwájú ni ọmọ rí dáadáa o mo wá ń retí rẹ gbogbo bí tí àwọn letters yẹn ti dé mi ní bọ́n ẹ mọ́ nítorí pé mo gbé èèyàn gbọ́dọ̀ very careful torí pé ẹni tó bá desperate bí rẹ èèyàn gbọ́dọ̀ sọ pé òun wò níran ó rántí ìwọ tó burú ó burú débi pé wàláì tàláì kò sẹ́ńtì ò mọ̀ àwọn àgbàlagbà wọn ní anasu kanabuti famini ń rọ ìkún ẹlòmíì wà mo wulẹ̀ ronú pò tí ẹ fẹ́ súnmọ́ rárá so mi kò sí nǹkan kan ní day one tí mo ti rí ọ òun ni mo ti mọrú ẹ tó jẹ́ torí ẹ ló jẹ́ excuse ẹ yányá wípé lórí muamala no way kò sí n tó jọ nítorí pé ẹni òkùnkùn Olúwa ní kul ja'ala aqwaza aqal batil innal batila kana zahuqa látara bẹ́ẹ̀ gbogbo àrà tó bá lọ fẹ́ dá mo ready fún ẹ mo retí ẹ Taofeek Ọlọ́run ó wọlá pé àlùbáríkà mi okun tó fi wá sí Ìbàdàn kò ní gbà fún ẹ oríire mi ṣe ìwọ náà mọ̀ wípé ń ṣe kò sí tí mo lè ṣe tó ní máa sáré ẹ èwo ni mo bẹ sáré oni yo billion kan l'account ǹjẹ́ mo bẹ dùn ǹjẹ́ mo ní obun mi ńbẹ̀ ẹni ó bá ti ẹjọ́ lọ́rẹ oniyan ǹjẹ́ mo kíni mo ṣe ní last year tèmi pẹ̀lú ẹjọ́ wá sí hajj yìí náà ni ìkan nínú àwọn tó bọ̀ wá láti diaspora tí obìnrin yẹn ní mental disorder ọmọ ń ṣe bí ìgbọ́ jẹ́ pé olóko gbọ́ wá sí Mẹ́kà ni ọ̀pọ̀ pé kálukú wá pẹ̀lú àwọn ẹrú Ọlọ́run rẹ̀ èmi mọ̀ tẹ̀lé obìnrin yẹn lọ Mustapha Abdulaziz Maliki Abdulaziz èmi mọ̀ bá obìnrin yẹn lọ bẹ̀ ọmọ béèrè obìnrin yẹn mọ̀ fẹ́ lò 3 months nínú mamlaka yìí kó tó bọ́ta mo ṣe wàhálà lórí obìnrin yẹn ìyá Medina ṣe wàhálà Barrister ṣe wàhálà lórí obìnrin yẹn kó tó di pọ́lọ̀ ń bá wa ní kóbìnrin yẹn ó padà sí UK ó dájú pé ẹnu ṣe tí mo lọ sí England òun ni mo ṣe ń parí ìjà Ìmáàmù Gébú àti alájà tó sì kejì Àjà Khadija nítorí pé ìwà rẹ̀ yẹn ó tún fi kó bá àwọn èèyàn ó tún fi kó bá Ìmáàmù Gébú lọ́dọ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ wọn kí ló ṣẹlẹ̀ Taofeek kí ló fà á torí ẹ̀ náà lèmi náà ṣe lè bọ́n ẹ tí wọ́n bá rò pọ́nà kan bẹ tó sì ti rí pé mi lẹ́nìkan kan Ọlọ́run nìkan ni mo ní àwọn èèyàn tí wọ́n jọ mọ̀ wá pọ̀ náà wọ́n gbọ́ gbogbo àrà tó bá wá fẹ́ dá ìwà bá retí ẹ̀ ìmọ̀ retí ẹ̀ èmi ò mọ̀ bóyá èèyàn kí apply wisdom mọ́ knowledge tó bá ní so ti ẹ̀ ní knowledge ni àbó kan ṣe garaje
ṣé kí ni tó dámọ̀ àbọ̀ kan ṣe garaje lásán wallahi tallahi garaje lásán ni ó sínú wọn ẹnìkan ní ní mímọ̀ kí ìmọ́lẹ̀ ọmọkùnrin ìmọ̀ rẹ̀ kò sí mọ̀ ni kò sí mọ́lẹ̀ inú wọn bá tí wọ́n mọ̀ wallahi tallahi mo mọ̀ jáde fún ẹ mo ń retí ọwọ́ ẹ mo ń retí gbogbo àrà tó bẹ́ fẹ́ dá gbogbo bí ọba fẹ́ lọ mo ń retí ẹ gbogbo ń tọ́ lọ́ọ́ fẹ́ ṣe òun náà mọ́ ṣàìṣe gbogbo bó ṣe ní gbogbo ń tọ́ ọba nílọ ọ̀nà yẹn máa náà àmọ́ má gbàgbé pé bó ṣe ń sọ òun náà ni ọ̀rọ̀ yẹn ń dé tì mí bó ṣe ń sọ òun náà ni dé tì mí ọ̀dẹ̀rẹ̀ rẹ nìyí olùbátẹnijẹ́ nìyí ẹ̀yin tẹ́ máa gbé kọ̀rọ̀ tẹ́ máa ṣàbúrú tẹ́ sì máa ṣe bí innocent tẹ́ sì máa ṣe bí innocent tẹ́ sì máa rò pé n plan fẹ́dẹ̀ ẹgbẹ́ yín ìwọ lọ lo ẹ̀yìn kí lórúkọ àdírẹ́sì ọmọkùnrin múrí àbí kí ló ń jẹ́ múrí Bàrígà àwọn lọ àdírẹ́sì ẹ̀ nílọrin nítorí ìpalà burú ni gbogbo yín kí ló dé sẹ́ẹ̀ ní jogun omi ni sẹ́yìn nìkan lẹ wà nú ayé ni fìtínà ṣe pọ̀ lára yín báyìí ẹsẹ̀ níṣòro báyìí sẹ́yìn nìkan lẹ fẹ́ jẹ gbogbo ayé wọn sẹ́yìn lẹ ń lò gbèsè sẹ́yìn lẹ nímọ̀ àwọn tó kù ni kí ló ṣẹlẹ̀ kí ni ìṣòro rẹ what is your problem èmi ò ní bùn ẹ torí ipá àwọn èèyàn mọ̀ ẹ́ gan àwọn èèyàn mọ̀ ẹ́ gan èmi náà dẹ̀ mọ̀ ẹ́ gan sọ rántí ọjọ́ tí kan nínú àwọn tẹ́ ẹjọ́ ń ṣiṣẹ́ lólódó obìnrin yẹn ilé abínúwakọ̀ ni wọ́n ti fẹ́ kí sẹ́ńtì mi ilé sọ tí mo bá rí ẹ o wallahi tallahi torí conversation mi àti ẹni ó dẹ̀ lè jìnnà rẹ̀ torí pé kò sí bẹ̀rù Ọlọ́run fún ẹ ṣùgbọ́n mo fẹ́ rán ẹ létí obìnrin accountant yín nígbà tí àwọn olórí ibú tí wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ nígbà wọ́n lọ pa sẹ́nu ọ̀nà géètì ẹ̀ ẹni ẹlẹ́ni obìnrin àlùbáríkà tó níwàárí tó níṣẹ́ rí ní kọ̀rọ̀ àti ní gbangba tóbìnrin yẹn ṣe ọṣẹ́ tán tí mo wá pè ọ́ níjọ́ kẹta láti kí ẹ pé ẹ mọ̀ pẹ̀lẹ́ tóbìnrin òun ló fún rẹ̀ problem jàre gbàgbé ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ yẹn dá lẹ́nu ẹni tó pẹ́ mi níbẹ̀ lára tiẹ̀ náà báwo làwọn èèyàn ó ṣe wá fún mi nírò nípa rẹ̀ tẹ́mi mi ò wá balẹ̀ sí ọ ẹ̀mí mi ò lè balẹ̀ sí ọ Mr. Man ẹ̀mí mi ò lè balẹ̀ sí ọ toró bẹ̀rù Ọlọ́run ní ìtumọ̀ sí ẹ ọ̀tọ̀ ní ẹ ní kọ̀rọ̀ ọ̀tọ̀ ní ẹ ìwà àti ṣẹ̀tàn lọ̀rẹ́ tímọ́tímọ́ ní tí mo fẹ́ sọ nìyẹn sọ mi ń retí ọwọ́ ẹ̀ àtijọ́ wà ní bátú tó bátú jẹ́ àjọ wo ta ni jẹ́ àjọ wo ta ni àwọn tẹ́ ẹjọ́ ń plan rẹ̀ yẹn náà ẹjọ́ mọ́ plan rẹ̀ kó lè bá a mọ̀ pé sùfùrù ni ẹ you are nothing mo ń retí yín mo dẹ̀ ń retí ọwọ́ yín wallahi tallahi ní Olúọba àlékèọlá tó fi àánú rẹ̀ mú mi wọ Makkatal Mukarrama òun ló sì lóhun ọba àbòsí tán fúnra ẹ̀ ló ní haramtu zulma ala nafsi wa ja'altu bainakum muharraman fala tazalamu Ọlọ́run ti ní fala tazalamu Ọlọ́run wọlá apóhun ló sọ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí mọ̀ràn rí ọjọ́ àtàwọn tẹ́ ẹjọ́ ń gbìmọ̀ràn yẹn inú aburú ibẹ̀ lọ́mọ wà ẹni tí ọ̀dà aláwùjọ lọ́rẹ́ tiẹ̀ ẹni tó já láburú lọ́mọ mú lọ́rẹ̀ àwọn lọ́mọ ń ṣe godfather wọn àwọn lọ́mọ jọ̀rẹ̀ fún kò sẹ́ńtì ò ti mọ̀ ọ́ mọ̀ ẹnìkan ò lè jẹ́ ní ìmọ́lẹ̀ kó jẹ́ èèyàn gidi kó fọ̀rọ̀ lọ ẹ́ torí wọ́n ti mọ̀ ẹ́ they know you wọ́n ti mọ̀ ẹ́ kò sẹ́ nídìí pọ̀ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ara ẹ̀ kálukú ló ti rí ìnà rí ẹ̀ Ọlọ́run bá àlékèọlá ọba tó ní gbogbo wa Ọlọ́run ní padà lẹ́yìn wa ní tí mo kàn ní kí n sọ nìyẹn o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o káyìn èèyàn ó lè mọ ìtumọ̀ lẹ́tà tẹ́rí yẹn ó ti lọ káàkiri gbogbo àwọn tá a jọ ń sọ̀rọ̀ ẹ̀sìn gbogbo àwọn tá a jọ bàbá wa chief imam of the land lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn muslim community lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn muswen lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn ààrẹ mùsùlùmí lẹ́tà yẹn bẹ lọ́dọ̀ wọn gbogbo àwọn èèyàn ńláńlá ó ní mo ti ní ká lọ bá mi serve ní lẹ́tà yẹn nítorí pé a máa déwájú dẹjọ́ a máa dẹ́yìn dasọ àwọn tí wọ́n bá rí bó ṣe rí èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n máa wò wọ́n ràn gbogbo ẹ̀yin èèyàn náà tẹ́jọ́ lólùfẹ́ ọwọ́ ọ̀tá ò ní tẹ̀yìn ọwọ́ ẹni bí ò ní tẹ̀yìn àníjọ nájà wàràwàrà o Ọlọ́run ó gbé gbogbo wa lékè àwọn ẹni bí o àmọ́ tí wọ́n fojú hàn bí èèyàn rẹ̀ táwọn èèyàn mọ̀ wọ́n ọ̀nà wo lẹ tó fẹ́ gbé gbà mọ́ gbogbo ètò èlò lórí wà bí ìyá tí ọba tí ìtò yẹn lọ mọ́ níta ilé ṣe nísìn plan tí wàá ṣe ń sìn yàtọ̀ sí èmi àti bàbá Fahima tó saburú tó gbé jáde yẹn tẹ́ ẹ sọ di crime ẹ wá lọ wá ibòmíì bóyá tí ọkùnrin bíi mẹ́fà tí mo ń bẹ lábẹ́ wọn ibẹ̀ ní kẹ́ wá ń sìn ètò yẹn ní kẹ́ lọ ṣe sórí wà bí à ń sìn oúnjẹ ní kẹ́ gbé sórí social media ń sìn ọmọ olórí ibú obìnrin tó wà láàrin yẹn ẹran kó tó lọ jíṣẹ́ yín lẹ́ẹ̀kejì sọ rántí ọmọ tó gbà lálejò Taofik ọ̀ràn tí ọmọ ìran kíran ọmọ olórí ibú tó gbà lálejò nítorí ipò òkì sí láwùjọ àwọn tí wọ́n dá o náà ni kò síbi tó yẹ kán ti máa bẹ ọ pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ wà láọ̀dọ̀ àwọn ẹni lólu tí wọ́n máa bẹ
ó ti dojú ọ̀tá kọ gbogbo ọkùnrin tán ó tún ti fèsì mi obìnrin náà ọba tó ní mi wàláhì yóò gbé mi lékè Ọlọ́run wọlá pé òun ló fàánú ẹ̀ gbé mi kalẹ̀ mi kì í sológun bí rẹ mi e sẹ́ni tí ò ní kọ̀rọ̀ rẹ bí rẹ mo mọ̀ pé lágbára Ọlọ́run máa borí rẹ ọlá la hawla wala quwwata illa billah ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ yín Ọlọ́run ní padà lẹ́yìn wa ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.